بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه والتابعين لهم إحسان إلى يوم الدين من بعد. فالسلام عليكم ورحمة الله وبركاته. Ó kí gbogbo ẹ̀yin olùgbọ́ mi alápọ̀nlé síbi ìjókòó wa ti tàlẹ́ òní النظرة الفقهية لبعض المسائل الشرعية المطروحة. Èyí tí a fẹ́ mẹ́nubà ní òní yìí bá ti mọ̀ pé àsìkò tí Ọlọ́run kọ́ máa lásìkò yìí atẹ́gùn tí ń fẹ́ ní ìsìn atẹ́gùn dáadáa ni atẹ́gùn àtúnṣe láàrin àwọn ọmọ ìyá méjì alhamdulillah láàrin gbogbo àwọn àfáà olùkọ́ wa ní jẹ́ kí atẹ́gùn náà máa fẹ́ sí dáadáa kó sì máa rí dáadáa fẹ́. Ìta fẹ́ mẹ́nubà ni tó jẹ́ mọ́rọ̀ as-sulh aw al-islah. A sọ yìí pé n tó ń jẹ́ as-sulh bí bá ti sọ níbi àwọn tó jẹ́ mọ́rọ̀ fiqh ó ní kí èèyàn fi òpin sí ìjà, kí èèyàn fi òpin sí ìjà, kí èèyàn dá ìjà dúró. Ó lè ṣẹlẹ̀ láàrin ọkọ àti ìyàwó, láàrin mùsùlùmí àti tí èsì mùsùlùmí, ó lè ṣẹlẹ̀ láàrin àwọn mùsùlùmí, ó lè ṣẹlẹ̀ níbi tó jẹ́ mọ́rọ̀ owó, ó lè ṣẹlẹ̀ níbi tí kò jẹ́ mọ́rọ̀ owó. Bó jẹ́ pé ìtọ́jẹ́ máa bala tó lówó dé àwọn afọ́wọ́ fíkì máa sọ gan-an oní wọ́n fi sọ as-sulhu an inkar as-sulh ma'a al-iqrar. Ìgbélé yìí wọ́n máa mẹ́nubà, wọ́n sì máa mẹ́nubà tó jẹ́ mọ́rọ̀ ti abala ọkùnrin àti obìnrin, ọkọ àti ìyàwó. Wọ́n máa sọ ilé náà bákan náà níbi tó jẹ́ mọ́rọ̀ tí wọ́n sọ nípa tó jẹ́ mọ́rọ̀ ìbálòpọ̀ láàrin ọkùnrin àti obìnrin àti tó bá ṣẹlẹ̀ láàrin wọn ní ìjà bóyá ti fẹ́ parí ẹ̀. Wọ́n fẹ́ mẹ́nubà tó jẹ́ mọ́rọ̀ al-hakam, ẹni tó yẹ pé yóò dúró nípò olùlàjà tí wọ́n mú ẹnìkan náà àwọn obìnrin ẹnu ìdílé obìnrin ẹnìkan ìdílé ẹnu àwọn ọkùnrin ìdílé obìnrin àtọkùnrin wọ́n mú àwọn ẹnìkọ̀ọ̀kan tó yẹ pé ó lè jẹ́ ẹnìkan ó lè pọ̀ jù ẹnìkan lọ tí wọ́n jẹ́ olùlàjà. Ṣùgbọ́n èyí tó jẹ́ mọ́ ti abala ìsí ayé àtúnṣe láàrin àwọn oníjà méjì, eléyìí ó jẹ́ nǹkan tí ó pàtàkì pọ̀ jù. Islam ẹ̀sìn tí ó fi dáadáa kọ́ wa tó pọ̀ ni tó sì ń fẹ́ kí gbogbo nǹkan máa wà ní àlàáfíà. Islam fi lòdì sí kẹ́nìkan máa rú síjà àbí kó máa wá bí ojú ọ̀nà ìjà ó ti máa ṣẹlẹ̀. Ọmọ ìyá mi, tá a bá wo gbogbo ìtọ́jẹmọ́ ètò tí Islam gbé kalẹ̀ níbi ìtọ́jẹmọ́rọ̀ títà rírà, ní tí Islam sọ́ra ń bẹ̀ jù kíjà ó má ṣẹlẹ̀, kíjà ó má ṣẹlẹ̀, kí ẹnìkan má jẹ dúkìá ẹnìkejì, torí pé tí wọ́n padà bí ni pé yóò fa ìrẹ́jẹ, yóò fa ìdàyédè, ó lè fa ìtàn ẹ̀jẹ̀ sílẹ̀. Gbogbo eléyìí ni Islam fi gbé àwọn òfin kalẹ̀. Tó bá jẹ́ pé ó wá jẹ́ nǹkan tí ó ṣẹlẹ̀ láàrin èèyàn lásán, Islam ó fẹ́ kí èèyàn yanjú ẹ̀. Ó wá tó wá lóore tẹ́nìkan bá dìde pé òun fẹ́ kí àtúnṣe ó wà, ó tún ní ẹ̀ṣẹ̀ tó pọ̀. Tẹ́nìkan bá tó wá dìde pé òun fẹ́ tó làjà láàrin àwọn èèyàn, tí ẹ̀kọ́ sọ nìyẹn pé ó sì fẹ́ pé èèyàn gan ó dìde pé ó fẹ́ kàtúnṣe ó wà mí kàyí, ẹ̀kọ́ àti pé dáadáa bẹ́ẹ̀ ń bẹ̀ fún. Àbẹ́nìkan ti ẹ̀ dìde gan wípé òun fẹ́ ṣe àtúnṣe láàrin àwọn èèyàn méjì tí ń jà, láàrin abala méjì tí ń jà. Islam jẹ́ ó yà pé dáadáa bẹ́ẹ̀ ń bẹ̀ fún rẹ̀ ní bẹ́ẹ̀ bákan náà. Àwọn àfáà wọ́n gbà wípé bí máa dìde láti máa ṣe àtúnṣe láàrin àwọn èèyàn méjì, wọ́n rí pé iṣẹ́ kan tó wà mustahabu ni tẹ́gbọ́n wọ́n fẹ́ kí èèyàn máa ṣe, torí pé ọ̀pọ̀ ẹ̀san ní bẹ́ẹ̀ ládàá tí máa ń bẹ̀ kì í sí kékeré. Nínú nítorí bí eléyìí
bí wàá ti rìn pé ń bẹ̀rẹ̀ àlùkò Ghana tó lọ́wọ́ sọ pé la khayra fi kathirin min najwahum illa man amara bi sadaqatin aw ma'rufin aw islahin bayna an-nas. Ó tọ́ sí pé ètò orí bẹ́ẹ̀ ń bí ọ̀rọ̀ téèyàn máa sọ lọ́kọ́ jẹ́ pé inú tó lóore ní kí ni o islahin bayna an-nas kí o máa wọ́n àti máa tún àárín àwọn èèyàn sí. La khayra fi kathirin min najwahum la khayra fi kalamihim kalami an-nas. Ọ̀rọ̀ táwọn èèyàn máa sọ kò sóore ń bẹ̀ àyàfọ̀rọ̀ tó wáyé pé ó ń pèèyàn sí dáadáa àbí ń pèèyàn sí àtúnṣe láàrin àwọn èèyàn méjì láàrin àwọn tí wọ́n ń jà. Ó tọ́ sí pé ìwọ ọmọ ìyá mi kí èèyàn máa wọ́nà kí àárín àwọn èèyàn máa dáa kí èèyàn máa tún àárín wọn ṣe ẹ̀san rẹ̀ ó tóbi lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala. Wọ́n ní ọ̀rọ̀ tó wá láti ọ̀dọ̀ Abi Darda radiyallahu ta'ala anhu qala Rasulullah sallallahu alayhi wa sallam ألا أخبركم بأفضل من درجة الصيام والصلاة والصدقة؟ قالوا بلى. قال صلاح ذات البين فإن فساد ذات البين هي الحالقة. قال الترمذي ويروى عن النبي صلى الله عليه وسلم أنه قال هي الحالقة لا أقول تحلق الشعر ولكن تحلق الدين. رواه أبو داود والترمذي وحسنه الألباني في صحيح الترمذي. نعم. wọ́n ní Abu Darda wọn ló gba ọ̀rọ̀ yìí wá wọ́n sọ wípé Ànábì sallallahu alaihi wasallam wọ́n sọ wípé ṣé kí n fún yín nírò in tó lóore jù tó lọ́lá ju ipò ẹni tí ń gbààwẹ̀ ẹni tí ń kírun ẹni tí ń ṣe sàárà lọ. àwọn sọ̀rọ̀ sọ pé ó ti yá afẹ́ gbọ́ wọ́n sọ wípé salahu dhatil bayn káàrin èèyàn máa dáa pẹ̀lú èèyàn kí èèyàn wọ́n náà kí áwọ̀ ti bẹ̀rẹ̀ láàrin èèyàn kọ́ parí. Wọ́n túnmọ̀ sí pé ní tó bá lẹ́mìí wípé òun fẹ́ kí nǹkan sá máa dáa wọ́n tọ̀ ń kó rere o. àmì èèyàn sọ fún wa pé fa inna fasada dhatil bayn hiya al-haliqa. dájúdájú káàrin èèyàn máa dàrú kí ṣètò ọmọ láàrin èèyàn wọ̀ kọ́ jẹ́ pé ìjà ìdí ọmọ wà láàrin èèyàn hiya al-haliqa. ọmọ fa nǹkan rí o ọmọ fa nǹkan o. لا أقول تحلق الشعر إذا قلت ما فوريو ولكن تحلق الدين wọ́n pé kí ni máa fa tí máa fa ní kí ni o máa fa ẹ̀sìn yàní pé tí èèyàn bá máa jẹ́ pé ìjà ni máa mọ́ra sí àbí máa wọ́nà kíjà ọmọ ṣe láàrin àwọn mùsùlùmí láàrin èèyàn méjì táàrin wọn dáa hiya al-haliqa yóò máa bẹ̀sẹ̀ jẹ́ o yóò máa fa dáadé èèyàn báyìí yóò máa fa lọ́wọ́ kó sàánú kí la sí ń dáadáa tó pé ìwọ̀n àjókòó sí eléyìí túmọ̀ sí pé ìtọ́jú mọ́ kí máa wá kàtó sí ọmọ wà láàrin àwọn èèyàn ó pàtàkì pọ̀ jù gan-an ní pàtàkì gan-an ní. wọ́n tún mọ yáàdùn bẹ́ẹ̀ náà sí pé yóò sì lọ bẹ́ẹ̀ náà kí wọ́n wọ́n náà káàrin èèyàn mọ́ dáa àwọn tí ń jà dìde sí lọ́kọ̀ wo òfin lọ wọn ṣàlọ́yìn fi jẹ́ dáadáa fọ́ ni nítorí pé àárín ìfẹ́ dàrú pẹ̀lú nǹkan kan wọ́n náà bí ṣètọ́ ti kó láàrin wọn tí máa wọ́ ọmọ ìyá mi ẹ bá ń wọ́nà kí àtúnṣe ọmọ wà láàrin àwọn èèyàn ọlọ́mọ tó ọ̀nà tiẹ̀ náà sí tí ọ̀wọ́ tiẹ̀ sí fún mímọ̀ ṣe ìtọrẹ mímọ̀ wá ọ̀nà kíjọ máa parí láàrin àwọn èèyàn ju ń tá a kàyí lọ pé yóò mọ̀ jẹ́ sàárà fún èèyàn ọ̀ṣàlọ́ túmọ̀ sí pé sàárà tó ní fowó tó ní náwó sí ju pé kọ̀ọ̀kan máa ṣiṣẹ́ gbọ́dọ̀ nǹkan lásán ó lè fi parí ìjà láàrin àwọn èèyàn tó o bá wò pé ò lè parí ìjà yà dákẹ́ táwọn pọ̀ lè wọ́nà kí ìjọ parí lára èèyàn mọ́ sí dákùn lè ní ọdá ju fúnwàkọ́ sàánú wa o fúnwàkọ́ sí àtúnṣe wa sókè ọ̀rọ̀ ní pé kéèyàn máa sí àtúnṣe láàrin èèyàn àtẹlòmíràn níbi gbogbo tó bá rí ọ jẹ́ tí ó bá ti tako ṣẹ̀ríà Islam ó jẹ́ nǹkan tí ó dáa tó sì ní ládàá tó ládàá tó pọ̀ àlùkò àgbà pè ní khayr ló lóore jù bá ń lọ. kí ló fa ìmọ̀ yá jẹ́ rí táàfà onífẹ́kù bá ń sọ ọ̀rọ̀ sọ́lẹ̀ ó ní pé sólẹ́hù tí bìdó ní sọ́lẹ̀ nǹkan lè sọnù tí ó pọ̀ mọ́ èèyàn lọ́wọ́ láì lo ojú ọ̀nà àtúnṣe pé káàtì ẹ̀gbà fún àtúnṣe kátúnṣe ó ṣiṣẹ́ nǹkan lè bọ́ mọ́ èèyàn lọ́wọ́ pọ̀ jù àìfàyègbà àtúnṣe ó lè bókun èèyàn jẹ́ àìfàyègbà àtúnṣe
ó lè sọ yẹn dé nílẹ̀ ló fi jẹ́ pé Islam àlùkò ń pè ní khair ó fún yẹn sinmi ó sì jóore fún yẹn bá ń lọ lápèjúwe tí wọ́n sọ pé tẹ́nìkan bá ní ẹ̀tọ́ kan ní ẹ̀sẹ̀ lápèjúwe ó mú owó kan lọ́wọ́ ẹnìkan sọ pé owó yìí òun lòun ní o kó sì fún òun lówó òun kì í sì sóun lónìí ṣùgbọ́n tí ọ ti yé ẹni tó wọ́n bá wọ́nà kó ọ̀wọ́nà kátó sí ọwà kíákíá fún lórí ẹ̀ òun lè mọ́rin ẹ̀kánu owó mà níbẹ̀ nǹkan ọ̀sọ́lẹ̀ khair kọ́ lọ wọ́nà bí ó ti bẹ́ẹ̀ ni yẹjú ẹ̀ bí ó fún lápá kan ń bẹ̀ ni tí ó fi gba ẹ̀tọ́ rẹ̀ tí ó fi jẹ́ pé gbogbo ẹ̀tọ́ rẹ̀ ó lọ olóore fún ilé ò túmọ̀ sí pé bóyá ó ń tàn sọ pé ó ń jìbìtì yìí ló lówó ló fi jẹ́ pé àwọn afáàgbà pé sólíhù kò túmọ̀ sí iqrar bil haqqi lil ghayr kò túmọ̀ sí pé yẹn fi nǹkan owó rẹ̀ yìí ó sọ pé lómi ló ní kò túmọ̀ sí ọlọ́nà ló lówó ẹ̀ fúnra rẹ̀ ṣùgbọ́n tó bá lójú ọ̀nà àtúnṣe ní tí ó wúlò fún ọ yóò padà sí pọ́wọ́ ìgan òní ní ẹ̀kan bẹ̀ mọ́ ó jẹ́ pé kó yọ̀ǹda abala kan fún kó òdìbá kó ìkú lọ kó wá ń sinmi ó sàn fún ọjù ó tún sàn fún ọjù pé kọ́ ipá rẹ̀ wọ́n máa lọ sí ilé ẹjọ́ wọ́n máa fún ọjọ́ dájọ́ fún ọmọ pé kìnnì kan fún ọba tó pé òfin ìtọ́ bàjá rẹ̀ pé ò ní sáǹfààní kan bẹ̀ wasulu khair ìsinmi bẹ́ẹ̀ ń bi tọ́jọ́ mọ́ àtúnṣe pọ̀ jù kọ́ lọ́kọ́ sànù wa Allahumma salli ala Muhammadin wa sallim.